الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Ọlọ́run tó pẹ́ wá tọ́ sí atọrọ àlékún kí àti gẹ̀fà nẹ́bí wa Muhammad Ọlọ́run wọlá tó bí ọlá rẹ̀ mọ́sá yọ́nú sẹ́ni kọ̀ọ̀kan wa. Ohun tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí òun lẹ́ni òun náà ni atharu zunubi wal maasi fi hayatil abdi. Orípa wo ni ẹ̀ṣẹ̀ máa ń kó àwọn ẹ̀ṣẹ̀ àtàṣìṣe nínú sẹ̀mí ẹrú ọmọ ènìyàn. Bàbá wo ẹ̀ṣẹ̀ ó ní orípa burúkú tó yẹ pé ń máa kó nínú sẹ̀mí ọmọ èèyàn torí pé ńgbà tó Ọlọ́run dá wa ní mímọ́ àmọ́ ẹ̀ṣẹ̀ ń máa kó èrí tó pọ̀ ń máa kó sínú ìsẹ̀mí èèyàn. Ẹ já wò lára èrí ìlapa tí ẹ̀ṣẹ̀ ti máa kó bá ọmọ ènìyàn òun náà ni pé ń máa dí ìgbà fọ́lọ́run ọba a máa dí ikù lára ọmọ èèyàn. Bákan náà ń máa jẹ́ kí ọkàn èèyàn kó le koko. Ẹ já wò tọ́ka rẹ̀ nínú alukurani kerim tí Ọlọ́run sọ báyìí ba'da a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim nínú suratul maida Ọlọ́run fabima nakdihim mithaqahum la'annahum waja'alna qulubahum qasiyah yuharifuna al-kalima an mawadi'ihi. Ọlọ́run sọ nípa àwọn ọmọ Ísírẹ́lì Ọlọ́run fabima nakdihim mithaqahum Ọlọ́run nítorí pé wọ́n tú àdéhùn Ọlọ́run ní la'annahum Ọlọ́run gbé kẹrẹ̀ jìnnà sí wọn waja'alna qulubahum qasiyah Ọlọ́run wá ní así ọkàn wọn ó wá le. Ìyẹn ni pé nígbà tí wọ́n ti tú àdéhùn Ọlọ́run tí wọ́n ti ṣe Ọlọ́run ìṣẹ́lọ́run tí wọ́n ṣe Ọlọ́run ó jẹ́ kí ọkàn wọn kó le. yuharifuna al-kalima an mawadihi wọ́n yí àwọn ọ̀rọ̀ Ọlọ́run padà kúrò níbi bọ́lọ̀ ṣe gbé kalẹ̀. Èyí ni pé ní àṣẹ bí èèyàn bá ti jẹ́ pé èèyàn bá ti ń ṣe Ọlọ́run tó jẹ́ pé ní èèyàn tú àdéhùn Ọlọ́run tó lọ́n bá wa ṣe nípa bí ká máa sìn wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọkàn èèyàn yóò máa le ni. Kó pín síbẹ̀ tábàtú wọnú suratul mutaffifin àyà 14 Ọlọ́run ní kalla bal rana ala qulubihim ma kanu yaksibuna. Ọlọ́run ló ti bò ọkàn wọn mọ́lẹ̀ nǹkan tí wọ́n ń ṣe níṣẹ́. Ìyẹn ni pé ní ẹ̀ṣẹ̀ tí ọmọ èèyàn ń ṣẹ̀ ó ti wá bo ìmọ́lẹ̀ ọkàn rẹ̀ tó yẹ pé kò fi rí dáadáa mọ́ àìdá ni ó máa rí yìí pé àṣì ọkàn àṣì ẹ̀ṣẹ̀ ó wà ní títún máa bo ìmọ́lẹ̀ ọkàn. tọ́yìn tá a bá wá wọlé yìí a rí i pé lára ẹ̀ṣẹ̀ tó yẹ pé ní bí èèyàn bá ń ṣe lọ́hùn orípa burúkú tẹ̀sẹ̀ tún máa dá fún yàn ó ní pé kódà tó bá dijọ́ àlìkìyámà Allahu Akbar ẹja wo tọ́lọ́run bá sọ nípa rẹ̀. Ìyẹn ni pé ní bá dijọ́ àlìkìyámà ẹni náà nínú ìgbésí dáadáa kọ́ ni yóò wà. Ẹ wo Ọlọ́run bá sọ báyìí nínú suratu Taha ní àyà 124 Ọlọ́run ní wa man a'rada an dhikri fa inna lahu ma'ishatan danka wa nahshuruhu yawma al-qiyamati a'ma. Ọlọ́run lẹ́ni tó bá ti gúnrí kúrò níbi ìdárúkọ èmi Ọlọ́run tó bá ti gúnrí kúrò níbi ìrántí èmi Ọlọ́run ọba níbi àti máa kírun níbi àti máa ṣe dáadáa tọ́lọ́ ní ká máa ṣe Ọlọ́run ní fa inna lahu ma'ishatan danka Ọlọ́run ní ìṣẹ̀mí funfun ìṣẹ̀mí tí ò ní dá ní màá ṣe láyé kódà bó lówó bó bá lòun gbádùn ìgbádùn tí èsì gbádùn dáadáa ní màá gbádùn. Ọlọ́run á tún ní wa nahshuruhu yawma al-qiyamati a'ma tó bá tún di jọ́ àlìkìyámà tá a bá gbẹ́ni náà dìde tá a kó jọ ìkójọ afọ́jú òun là á kó jọ. Ìyẹn ni pé ní ìgbédìde afọ́jú là á gbé dìde nítorí pé kò ṣètò Ọlọ́run. Eléyìí jẹ́ ara àwọn orípa burúkú tí ẹ̀ṣẹ̀ tí máa ń là fún ọmọ èèyàn. Bákan náà ẹ̀rí pé àwọn kèfèrí Ọlọ́run pè wọ́n lókù Ọlọ́run ní amwatun ghayru ahya Ọlọ́run ní òkú ni wọ́n wọ́n ṣe àlàyé kí Ọlọ́run fi pè wọ́n lókù nítorí pé ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀ kàkà wọ́n gẹ́gẹ́ bíi pé òkú ni wọ́n nígbà tí wọ́n bẹ̀ láyé torí ẹ̀ṣẹ̀ ni torí náà ni pé orípa tí ẹ̀ṣẹ̀ máa kó kò kéré nínú sẹ̀mí ọmọ èèyàn ẹ̀rí kó fi jẹ́ pé ká jìnnà sí ẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ lọ́wọ́ kò fẹ́. ẹ já wọnú àdìsí Ànábì wa Muhammad nínú àdìsí tí a gbọ́ láti àdọ̀
Abdullahi ọmọ Amr ọlọ́run mọ́sàbá yọ́nú sí Abdullahi sọ báyìí pé ó ní òjíṣẹ́ ọlọ́run tí kàtọ́lá ń bẹ̀rù sọ báyìí Ànábì ní ya mashal muhajirina Ànábì ní mo pè yín tẹ́ ṣe hijira Allahu Akbar àwọn tí wọ́n bá Ànábì ṣe hijira láti Maka lọ sí Madina Ànábì ní mo pè yín Ànábì lẹ́yìn tẹ́ ṣe hijira yìí nǹkan márùn kan bẹ tí mo jẹ́ pé mo ń bẹ lọ́run ọlọ́run má jẹ́ kí àdánwò rẹ̀ tó bá dé ìgbà náà ọlọ́run má jẹ́ kó bá yín Ànábì ní àkọ́kọ́ ń bẹ ni pé lam tasari faisha fi komi Ànábì ní bó bá ti jẹ́ pé ìgbà yìí àwọn ìbàjẹ́ sínà ṣíṣe gbogbo nǹkan tọ́lọ́run ò fẹ́ tó bá ti kò ní hàn lọ́dọ̀ àwọn ìjọ kan ìjọ tó bá ti jẹ́ pé ìbàjẹ́ ìbá ti hàn tó jẹ́ pé wọ́n sọ ọ́ di àṣà ọlọ́run Ànábì ní tó bá ti ṣẹlẹ̀ ilá zára fihi tọ̀hún Ànábì ní ọlọ́run wàá gbé àrùn ọlọ́run wàá gbé jìde láàrin wọn níbi tí bàjẹ́ bá ti pọ̀ tó jẹ́ pé wọn ò kákùn kankan mọ́ àrùn wàá ṣẹlẹ̀ sí wọn àti ebi ètò yẹ pé kò máa ṣẹlẹ̀ fún àwọn tó ti kọjá ẹ jẹ́ ká wò lẹ́nu ẹ wo bí sìnà tí yẹ pé àkàkùn kankan mọ́ ẹ wá wò nǹkan wọ́n sọ pé ní oògùn éèdè àti ìrògùn ẹ̀ láti gbà yí ẹ̀rí ìgbà tó yẹ pé ní àwa náà ò ti kàkùn kankan mọ́ ló wá jẹ́ pé ní àwọn oògùn éèdè tá a fi sògùn rẹ̀ àrídè ní bí bàjẹ́ ṣe rí nu Ànábì ti sọ kalẹ̀ kò pín síbẹ̀ Ànábì tún ní inú kan tí mo tún sọra fún yín ó ní pé ní àwọn èèyàn kò ní máa dí òṣùwọ̀n kù kí wọ́n fẹ́ tajà fún yàn kí wọ́n máa dín ikù kí wọ́n máa wọn akún kí wọ́n máa ṣèjà bá ń bí ọjà Ànábì ní bírú eléyìí bá ti ń ṣẹlẹ̀ ọlọ́run wàá gbé ọ̀dá kalẹ̀ òjò onírọ̀ dáadáa ẹ̀rí bákan náà àti rí oúnjẹ jẹ àti rí nǹkan oúnjẹ yóò wọ́n fáwọn èèyàn àwọn àjọ tó bá ìjẹ́jọba fún wọn gbà náà wọ́n máa ṣàbòsí wọn Allahu Akbar bákan náà Ànábì ní táwọn èèyàn bá kọ̀ tí wọ́n bá tún yọ sàká ẹ̀rí ọlọ́run bá yóò hàn náà òjò onírọ̀ dáadáa bó ṣe yẹ kó rọ̀ kódà bí ìbá ṣe pé torí àwọn ẹranko ni ọlọ́run bá ti rọ òjò bákan náà Ànábì tún sọ pé àwọn èèyàn ní máa tú àdéhùn ọlọ́run tí wọ́n bá ń tú àdéhùn ọlọ́run àtọ̀ àdéhùn tó jíṣẹ́ ọlọ́run bá ọlọ́run ó dẹ ọ̀tá sí wọn láti ta tó yẹ pé yóò máa wá bá wọn jà tí ò ní sí fọkànbalẹ̀ fún wọn Allahu Akbar bákan náà Ànábì tún sọ wípé ẹlẹ́ẹ̀karùn-ún àwọn tí ò bá fi tírà ọlọ́run bá dájọ́ tí wọ́n bá tẹ̀lé ìlànà ọlọ́run tí ìpínlẹ̀ ọ̀tọ̀ ni tí wọ́n ń lò wọn ò tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run Ànábì ní ọlọ́run ọba yóò gbé ìjìyà dìde fún wọn kí ni ìjìyà náà òun náà ni pé ní yóò gbé ọ̀tá dìde láti ara wọn náà tí ó yẹ pé ní wọn ò ní gbàgbọ́ yí ara wọn ilé ìfihàn yìí pé ní gbogbo ń ta kà sílẹ̀ yìí ẹ̀ṣẹ̀ ni ká Ànábì sàṣálàm ti sọ fún àwọn tó ń ṣe mọ̀hájì náà pé ọlọ́run mẹ́jọ bá yín láyé o gbogbo táwa wì àkókò rẹ̀ láwa yìí tó náà ni pé ẹ jẹ́ ká ṣọ́ra fẹ́ṣẹ̀ orípa tẹ̀ṣẹ̀ máa dá kò tí máa lápa lára ọmọ èèyàn kò kéré ẹ jẹ́ ká wò àwọn tó lọ́n ti parẹ́ Allahu Akbar tó jẹ́ pé wọ́n ti kú tí wọ́n ti kọjá lọ àwọn ìran Firaun kí lọ́lọ́run fi parẹ́ àtàwọn ìjọ rẹ̀ ẹsẹ̀ ní àwọn Ádáwá tó lọ́run Ànábì Húdù sí ẹ̀rí tí wọ́n gbà kí lọ́lọ́run fi pa wọ́n rẹ́ ẹsẹ̀ ní àwọn Sámúdáwá tó lọ́run Ànábì Sọ́líhù sí ìran Sámúdáwá kí lọ́lọ́run fi pa wọ́n rẹ́ ẹsẹ̀ ní àwọn ìjọ Ànábì Lútù ńkọ́ tó lọ́run fi pa wọ́n rẹ́ kò sí tó lọ́run fi pa wọ́n rẹ́ ẹsẹ̀ ní Allahu Akbar bí ìbá ṣe pé lọ́wọ́ ń ṣàánú wa gbọ́dọ̀ tí àwọn àtijọ́ òun náà ṣe tó yẹ pé lọ́wọ́ fi pa wọ́n rẹ́ ẹ̀rí àìsí àìmọye rẹ̀ lénìí tó yẹ pé ní ọlọ́run kan lọ́ra fún wa ní ipe ní tó bó bá yẹ ọlọ́run sọ́nà Al-Qur'an pé tó bá yẹ pé ní àbòsí tẹ̀ ń ṣe àbò tí tẹ̀ ń ṣe ni mo bá ní kí n máa fi bá yín wí ni kódà kò ní sẹ̀kẹ̀ nìkan lórí ilẹ̀ ẹlẹ̀ ebi àmọ́ ọlọ́run bá ń lọ́ra fún wa ní tó náà ni pé ní orípa ẹ̀ṣẹ̀ lára kò kéré púpọ̀ kò kéré rárá tó náà ni pé gbogbo wa ẹ jẹ́ ká máa túbá lọ sọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ kúrò nídìí ẹ̀ṣẹ̀ ẹ jẹ́ ká kúrò nídìí ẹ̀ṣẹ̀ bí yẹn bá ti jẹ́ lẹ́ṣẹ̀ ẹ rí i pé ní kódà kó ṣàdúà àdúà bó bá ṣe ọlọ́run ní tètè gbà ọlọ́run yìí gbàdúrà ẹlẹ́ṣẹ̀ tó dẹ̀ ní pé ní ẹ jẹ́ ká túbá ká máa túbá lọ sọ́dọ̀ ọlọ́run máa sọ fún wa ní Al-Qur'ani Karim wípé wa tubu ilallahi jami'a ayyuhal mu'minuna la'allakum tuflihuna Ànábì ní ọlọ́run bá ní ẹ máa túbá lọ sọ́dọ̀ ọlọ́run ẹ̀ ń tẹ́ ìjólùgbàgbọ́ òdodo la'allakum tuflihuna tẹ́ ẹ bá ń túbá ẹ sì jẹ́ ẹni ọlá ọlọ́run tó má ṣàṣìwá lẹ́ni ọlá gbogbo nǹkan tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run jẹ́ ká lè jìnnà sí i bàbá jìnnà sẹ́ṣẹ̀ ìlú wa ó da ìlú wo fọkànbalẹ̀ inú ilé wo fọkànbalẹ̀ gbogbo nǹkan tá à ń gbà nǹkan báyìí yóò tó kò sí nǹkan báyìí kò sí gbogbo tá à ní òsì òun ọlọ́run bá yóò jẹ́ gbogbo ẹ̀ yóò tó wa dáadáa ẹ sì mọ̀ pé májẹ̀mú tútú bá òun náà ni pé nǹkan tá a bá ń ṣe tí ò dáa ká gbìyànjú ká kó òǹdì rẹ̀ ká má débẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀kejì èyí tá a ti ṣe kọjá ká gbìyànjú láti túbá nípa rẹ̀ èyí ni pé ní èyí tá à ń ṣe ká fi sílẹ̀ èyí tá a ti wá ṣe kọjá ká túbá ká má tún débẹ̀ mọ́ ara májẹ̀mú ẹ̀ṣẹ̀ nu májẹ̀mú tí yẹn fi túbá nu kò pín síbẹ̀ òun náà ni pé tó bá yẹ pé a bá gbà nǹkan lọ́dọ̀ àwọn èèyàn ni ẹ̀tọ́ tá a gbà lọ́dọ̀ àwọn èèyàn ká gbìyànjú láti jẹ́ pé ní a dá padà fún wọn
gbogbo èyí tá a fi túbá lélẹ́yìí bá a bá ń túbá lọ sọ́dọ̀ ọlọ́run fẹ́ràn ẹni tí wọ́n bá ń túbá púpọ̀ ọlọ́run sì máa yọ́nú sí wọn ọlọ́run kọ́ láti tóbi rẹ̀ mọ́sà yọ́nú sẹ́ni kọ̀ọ̀kan wa bàbá tó wò nínú àdìsá nẹ́bì tí tó ń fi ń gbà wá níyànjú lórí pé ká máa túbá ẹ̀ṣẹ̀ tá a bá ń ṣẹ̀ níta gbọ́dọ̀ Uzaifa ọlọ́run sábà yọ́nú sí ọmọ Yaman ó ló ń gbọ́ lọ́dọ̀ ànábì sọ pé walladhi nafsi biyadi lata'murunna bil ma'ruf wala tanhauna 'anil munkar aw la yushkana Allah an yab'atha 'alaykum iqaban minhu thumma tad'unahu fala yustajabu lakum sallallahu alaihi wasallam ànábì ní ẹ má pa àwọn èèyàn láṣẹ kí wọ́n ṣe dáadáa kẹ́sì máa kọ fáwọn èèyàn kan kó omi tọ́ka kọ ẹ̀yin náà kẹ́ máa ṣe dáadáa kẹ́sì máa pa àwọn èèyàn láṣẹ kí wọ́n ṣe dáadáa ẹ má kọ fáwọn èèyàn kan kó omi tí ò dáa kẹ́yìn náà sì kú omi tí ò dáa bẹ́ẹ̀ bá ṣe léyìí ànábì wa ní bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ la yushkana Allah ó súnmọ́ ọlọ́run an yab'atha 'alaykum iqaban min indi minhu kọ́lọ́run gbé ìyà dìde fún yín látọ̀dọ̀ rẹ̀ Allahu akbar ọlọ́run kó má fi ìyà jẹ wá ànábì wa ní thumma tad'unahu fala yustajabu lakum ẹ wàá pe ọlọ́run sì wá nígbà fún yín Allahu akbar ọlọ́run má kọ̀ àdúrà wa tó dẹni pé ẹ dákun ẹ jẹ́ ká jìnnà sí ẹ̀ṣẹ̀ gbogbo tó jẹ́ ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ò fẹ́ ẹ jẹ́ ká jìnnà sí nínú ilé wa ni ládùúgbò wa ni nínú ìlú ni òkùnkùn oníkùn kí nínú máa Manuel báwa náà ṣe ń ṣe lọ́hùn àwa náà mà tá a máa ń tọrọ pé ìlú wa ọlọ́run ṣá fi wá láyà balẹ̀ ọlọ́run ṣá jẹ́ ká máa bẹ dáadáa gbogbo nǹkan tí ò tó ọlọ́run jó tó ọlọ́run ṣá sì kí fún wa sì fàyà balẹ̀ fún wa tá a bá gbìyànjú tá a bá jìnnà sí ẹ̀ṣẹ̀ ẹ̀rí gbogbo nǹkan tá à ń tọrọ ọ̀hún ọwọ́ wa yóò sì ṣe kínni yóò tó gbogbo ẹ̀ torí náà ni pé ní ẹ jẹ́ ká wò níbi àyà tí a kà lẹ́ẹ̀kan tá a rí pé ní gbogbo àwọn tọ́lọ́run parẹ́ lákọ̀ọ́kọ́ wípé ẹ̀ṣẹ̀ lọ́lọ́run fi pa wọ́n rẹ́ ẹ mọ̀ pé ọlọ́run ti ń bẹ ńgbà náà òun náà ní ń bẹ nísìnyí náà tó náà ló fi yẹ ká bẹ̀rù ọlọ́run ẹ wò tá bá wò inú àyà al-Qur'an Karim ọlọ́run sọ báyìí inú Suratul Ankabut ọlọ́run ní wa 'adan wa thamudan wa qad tabayyana lakum min masakinihim wa sayyana lahum ash-shaytanu a'malahum fasaddahum 'ani s-sabil wa kanu mustabsirin Allahu akbar ọlọ́run ní àti àwọn ádáwá ni àtàwọn sámúdáwá ni ọlọ́run ló hàn sí wọn gbogbo tó ṣẹlẹ̀ láyé wọn àṣetánì ló ṣe gbogbo sẹ́yìn ló ṣe lọ́sọ̀ fún wọn ó kọjú wọn níbi ìtọ́lọ́wọ́n ọba àwọn náà wọ́n sì ródòdó tó ní ẹni pé ọlọ́run má ṣàyọnu sọ ẹjá jìnnà sẹ́sẹ̀ ọlọ́run fúnra ẹ̀ṣẹ̀ wa jìn wá ọlá àjọ kan ọlọ́run má ṣàyọnu sẹ́ni kọ̀ọ̀kan wa ọlá tóbi ọlá rẹ̀ náà wassalamu alaikum warahmatullahi wabarakatuh. الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله